akéwì adùn ohùn mi kí n lọ sílùú kan tó jẹ́ pé ẹrú wẹ́wẹ́ lé wọn ìwọ̀fà wẹ́wẹ́ lé wọn ni bàbá wọn fi ń délé sọ lè sọ lóhùn fún mi. ìwọ nù ìwọ olodo ọba ìwọ olodo ọba ọmọ tẹnigbọ́lá ọmọ tẹnigbọ́lá ṣe mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá yín. akéwì adùn mọ́ wí mọ́ wí ọba èèmọ̀ òun akọrin. eré onídẹ̀ẹ́rẹ́ ọmọ wo olodo ọba ọmọ tẹnigbọ́lá ọmọ tẹnigbọ́rẹ́. ọmọ tẹ́ni tó bẹ̀rẹ̀ ìwọ ìwọ tí òdìdẹrẹ́ pé tẹnu rẹ̀ kákọ́ roboto òdìdẹrẹ́ ọmọ jẹ́ ọmọ bí wọ́n gbé gbára gbé ilé ọmọ lọ́la àti sákẹ́kẹ́ ojú àgbẹ̀niyàn ọmọ lọ́la àti kábàjá àgbẹ̀ ilé ọmọ lọ́la àti wakọ̀ abẹ́mu èdìdì sẹ́nu abẹ́jẹ́jẹ́ jẹ́ ọmọ lọ́la àti fẹ́ jẹ́wẹ́ ẹ̀rọ jẹ́mi àgbẹ̀bọ̀ ọba ti dòdò wọba kó dúró. ẹjọ́ wa ẹjẹ́ ẹsẹ̀ èyí tó mi wọ kẹ́rẹ́ oníjó mi ọba ó tòrò bómi ọba ọba tòrò dákun kílẹ̀ bá rí mú bọ̀ mú bọ̀ ọ̀sùn káró mú bá jagun sa méjèèjì wọlé yín. wọn èjìyàn bẹ́ẹ̀ ni wọn èjẹ́ ẹ̀kọ́ balẹ̀ bátìlì oògùn ni wọ́n tọrọ lọ́wọ́ ọba dágbónígbóníyàn òun lòdì ọmọ rẹjọ́ àbí ọlọ́tún kò yí ni wọ́n jọ mẹ́rù lọ́fà. àgbẹ̀ ni wọ́n wọ ìgbọ́wọ́ là lọ́wọ́ bàbá tó bí yín lọ́mọ ẹni bá gbọ́wọ́ là lọ́dọ̀ bàbá yín pégede là abẹ́ ń gbọ́wọ́ àwọn èrò jẹ̀mí àgbẹ̀ tí mo dúdú ọba kí n tó bójú àgbẹ̀ ilé ọmọ dákódábò àgbẹ̀ ọmọ dábòdábò àgbẹ̀ ọmọ dádọ́dádò gbókó láti renúgbẹ́ lọ́rẹ́ ìyẹ́dánlẹ̀ yan mú kọ́lẹ̀ kóbó kídọ̀ kásán ìwọ ni ìwọ ń jẹ́ o ìwọ ẹ mọ̀ báwo jẹ́ ìwọ ni ìwọ ń jẹ́ o ìwọ ẹ mọ̀ báwo jẹ́.